ìmọ̀lẹ̀ tó ń dá Súrájù yóò ṣòwò bá mọ́ sọ èmi náà rè ó tó ń dá Súráká aránpé ní pásọ Ṣàgámù ní Ṣàgámù tí wàá táwáyé kó sọmọ náà tí ó jọṣẹ Second Pasuma rè ó gbogbo Ṣàgámù tó ń dá Súráká pàṣẹ ní slow saw fire thunder recognition ó dámọ nìyẹn èmi ni mo lu jáàsì inú ẹ gíngín 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 jáàsì yẹn ó bá mi lára mu gan. ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ni wọ́n ogun wa dé gidi àbúrò mi ló kọ́ ṣaláìsì ẹ̀gbọ́n mi tún ṣaláìsì àǹtí mi ṣaláìsì mọ́mì mi tó bí mi ó ṣaláìsì tó jẹ́ pé òun gangan ní gbòǹgbò lẹ́yìn mi alájà. wọ́n ní bàbá kan wọ́n ló ń kọrin nígbà yẹn ní Ṣàgámù nígbà yẹn wọ́n ló máa gba 200 naira lọ́wọ́ wọn tó máa ṣeré fún wọn. wọ́n ní ìgbà tó wá di pé bàbá yẹn tó ti wá dé lọ́wọ́ àwọn tó máa ń play fún tó ń gba 200 yẹn ìgbà tó wá dé wọ́n ṣe wá wò pé bàbá yẹn àwọn ọ̀dẹ̀ lè pé eléré ìdálẹ̀ làwọn máa lọ kówó ńlá wọn fi lọ pé eléré wá sí ibi bàbá yẹn dẹ̀ wá lé báyọ̀ wà rẹ̀ ní ẹ̀pù pé wọ́n tó wá ń ṣàánú ẹ̀ wọ́n tó wá ní ṣàánú ẹ̀ pé ibi ṣàpá bàbá yẹn ibi pa kú sí ilé àwọn ní bàbá yẹn ìgbà tó máa wá kú wọ́n nígbà yẹn ló sọ pé egun tó máa gélẹ̀ yìí eléré Ṣàgámù kò ní jọ yín lójú lẹ́yìn fún lẹ́yìn náà lè máa fa àwọn eléré ilẹ̀ yìí náà lẹ́ẹ̀tẹ́ máa lè máa pe eléré ìdálẹ̀. ẹlẹ́yìn ni Second Paso ṣẹ́yìn lè kọ́kọ́ sàtún rẹ́ mọ́ ni. orúkọ mi gangan ni Súrájù but ìgbà tí mo bẹ̀rẹ̀ stage mi náà fún mi ní Thunder Súrájù. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ orin tí ṣe délé bá ní àdúrà lẹ́yìn ìdóló rẹ̀. lóòótọ́ náà ilé wa wọ́n ń kọrin ilé wa wọ́n dẹ̀ ń lùlù ń bẹ̀ but èmi nígbà tí mi máa bẹ̀rẹ̀ àti kékeré ni mo ti máa ń lu rolling jazz ni máa ń lù fún school tá a máa fi ń wà lásẹ̀ńbí tá a máa fi ń wọlé school ọkọ̀ 2 ní Ṣàgámù. ìgbà tí mo wá di pé mo wà ní school yẹn àwọn olórin yẹn wá bá mi ní àwọn Wàsíù Àdìó yẹn ó dẹ̀ ti dolówó sí òun náà dẹ̀ kọrin mọ́ mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn láti gbà tí mo ń play jazz ìgbà tí mo dẹ̀ ń play jazz yẹn láti bẹ̀ mo lọ sẹ́kọ̀ọ́ ìgbà tí mo máa lọ sẹ́kọ̀ọ́ Ìsọlọ̀ náà ni mo wà níjọ́ yẹn tá à ń play tí mo ń bá Òkìkí wọ́n máa ń pẹ́ ẹni yẹn lókìkí Súlé Òkìkí ó wà ní Ìsọlọ̀ ní Arẹ́gbẹ́ṣọlá street ìgbà tí mo wá ń bá yẹn lu jazz bí Pàṣọ ṣe wá sí agbo yẹn jọ wọ́n ṣe wòlímọ̀ Pàṣọ Wàsíù Àlàbí tiwa yìí nígbà tí wọ́n wá wá ńjọ́ yẹn wọ́n dẹ̀ ń fẹ́ nìkan nú àwọn ọmọ tí àbúrò ẹ̀ ń ṣe wòlímọ̀ yẹn Gàníyà ìyẹn náà torí ẹ̀ wà ńjọ́ yẹn wọ́n wá bá mi lórí jazz yẹn mo yẹn wá ń play jazz yẹn wọ́n wá wò pé ọmọ tó ń play báyìí wọ́n ṣe wá ní mo ṣe tán bọ́yẹn wọ́n kọ́kọ́ wá náwó fún mi lórí stage gbàtàn dẹ̀ máa dín dára wọ́n kọ̀ dẹ̀ pè mí ni pé mo ń lu jazz tó tó yìí ṣé mo lè wá rí àwọn oníkílódé máa wá rí yìí mo ṣe lọ bá wọn ní Tèmi Ò Gbé nìyẹn Tèmi Ò Gbé náà ṣì ń gbé nìyẹn ẹni mo ṣe ní Tèmi Ò Gbé ní. ẹ̀ ń sọ̀rọ̀ 90s fún wa nìyẹn. bẹ́ẹ̀ ni sà mo ṣáà lọ bá wọn bẹ̀ ìgbà yẹn wọ́n sì ń gbé pẹ̀lẹ́ nìkan ẹni yẹn báǹkì ló ti ń ṣiṣẹ́ ìyẹn báàsì. Pàṣọ bẹ́ẹ̀ ni ìjọba wọn tí gbalé ń gbà. Pàṣọ tí gbalé ń gbà yẹn. ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ báǹkì ló ti ń ṣiṣẹ́ bọ̀tì yẹn máa ń fi lélẹ̀ fún ẹ má rò bí Pàṣọ ló ní ilé yẹn ni àtẹ̀mí náà débẹ̀ mo kọ́ rà báwọn lọ́nu ilé yẹn pé àyínlẹ̀ ti ní nǹkan tó tó yìí wọ́n á ní àwọn aṣàlàfin pé ẹ̀gbọ́n àwọn ló ní bí ìbọn tí ibẹ̀ làwọn ti manage láti bẹ̀ wọ́n ṣàní kí n máa bá wọn play ẹ mo fi bá wọn play jazz nígbà yẹn wọ́n fi ṣe recognition. ẹ wà ní first record Pàṣọ. bẹ́ẹ̀ni mi ni mo lu jazz níbẹ̀. abẹ́yìn lọ́gbẹ́ ni Thunder. recognition ó dá mọ nìyẹn ìgbà yẹn náà fi kọrin Wàsíù Àlàbí tí dóde o tó bá dà mọ̀ kó wá sọ Ajíbọ́lá kan wẹ́sẹ̀ tí dóde tó bá dà mọ̀ kó wá sọ Ọbátúngbára báíkà tí dóde o tó bá dà mọ̀ kó wá sọ ó dá mọ̀ nìyẹn o ó dá mọ̀ ó rí gbọ́ nìyẹn ó gbọ́ nìyẹn ní Alábí Adéyẹmí ó ti rí gbọ́ nìyẹn ó dẹ̀ ti dá mọ̀ nìyẹn o. I don't know kí ló fa Thunder tí Pàṣọ pariwo ní studio yẹn. nígbà tán ní ẹ̀mí pé jazz ló máa kọ́kọ́ jáde ìyẹn náà fi ní slow store fire thunder recognition ó dá mọ nìyẹn. òun ni mo fi jáde. ẹtùmú. Pàṣọ ní slow store fire thunder
recognition ó dámọ̀ nìyẹn mo fi jáàsì yẹn jáde jáàsì yẹn ó bá mi lára mu gan. so recognition rẹ́kọ̀dù Paso yẹn ẹ̀yin lẹ jáàsì ẹ̀. èmi ni mo jáàsì ẹ̀ sá. now jáàsì lẹ́ ń lù kí ló wá sún yín dédìí orin báwo lẹ ṣe ibi ọdún mélòó lẹ lò pẹ̀lú Paso. nígbà yẹn mo lò bí ọdún 5 pẹ̀lú Paso. kí ló tẹ kù. ọtí kan tó mú mi kúrò ni pé nígbà yẹn a lè ti ń gba play rẹpẹtẹ àwọn Paso ti ń gba play ó ti wá ń rè nìkan. ó wá dìgbà yẹn wọ́n á pè wá fún meeting tó wá máa ń ṣe meeting ní Monday ó wá ní nísìnyí sọmọ pé òkìkí ti ń gorí òkìkí pé play tá a bá ti ń lọ sìn tá a bá lọ play 3 owó 2 òun máa dìímú owó ẹyọ kan la máa pín. a wá sọ pé kó má ṣe bẹ́ẹ̀ yẹn pé tó bá tẹ̀ ti yọ expenses nínú owó tá a bá pa èyí tó bá dẹ̀ kù kán dá sí 2 káwa gbà kan káwọn náà gbà kan wọ́n ní báwọn máa ṣe nǹkan wọn nìyẹn. báyọ̀ dẹ̀ di pé báwọn máa ṣe nǹkan wọn nìyẹn lè àwa mi fi dìde pé bàbá dẹ̀ àdẹ̀ tí mi tí bímọ mi tí ṣẹ́ ní mi tí ní ọmọ mi tí níyàwó gbà. àwa náà lẹ́ni tá a máa bọ́ ń lè gbàtẹ́yìn bá ń gbé gbogbo owó 2 tán sọ̀rùn tó jẹ́ pé ẹyọkan la tó ń pín inú ẹyọkan ta tó máa pín yẹn wọ́n tún máa yọ expenses síbẹ̀ kó ti pọ̀ jù ẹ̀ ṣe jẹ́ ká dá sí 2 wọ́n máa yọ expenses 2 èyí tán bá dá sí 2 yẹn ká máa jọ pín wọ́n dẹ̀ ní báwọn ṣe máa ṣe nǹkan wọn nìyẹn tó bá ti jẹ́ bẹ̀ ẹ̀ ń ṣe kó lọ́dọ̀ Paso rẹ́kọ̀dù mélòó lẹ bá Paso ṣe. ẹyọkan yẹn náà ni. ẹ sínú second one ni kò síbẹ̀ ṣé wọn ló já síbẹ̀. mo ti dolórin gbà mo ti dolórin gbà ìgbà tí máa kúrò ní ọ̀dọ̀ Paso bí àwọn Simi Adébórí ṣe gbọ́ pé mo ti kúrò ní ọ̀dọ̀ Paso Ọláwálé Àjílò tó wà lọ́jọ́ta àwọn ló kọ lẹ́tà sí mi pé àwọn níìdì mi wọ́n sọ pé mo ti kúrò lọ́dọ̀ Paso níbẹ̀ wọ́n láwọn níìdì mi lọ́dọ̀ Simi Adébórí yẹn kí wọ́n máa bá play fún àwọn máa fún mi lówó oṣù. ṣé gba fídà. ẹ gba fídà Simi Adébórí gba fídà. ìgbà tí mo wá débẹ̀ lọ́jọ́ta àwọn ló gbalé fún mi Àjílò ló sanwó mi wọ́n gbalé fún mi tó bá fẹ́ jẹun tó bá fẹ́ ṣe ọ̀dọ̀ máa ti lọ gbé oúnjẹ lọ́fíìsì ṣáà wà lọ́dọ̀ Débórí Simi yẹn náà ṣé àjùjọ ń ṣe ìgbà tó wá yá Débórí Simi àti Paso wọ́n pàdé ní Ìbàdàn lẹ́ńtì ìjọ yẹn ni Paso mọ̀ pé ọ̀dọ̀ Débórí ni mo dẹ̀ wà ó ṣe bí ló dẹ̀ wá ni mo ní bí ni mo dẹ̀ wà ó dẹ̀ appreciate mi wọ́n ṣe bí ti pé yàn fàjà ọkọ̀ next ìgbà tó wá tún yá Débórí yẹn wá fẹ́ lọ ṣe show ní OGTV l'Abẹ́òkúta a fẹ́ lọ show ń bẹ̀ ní OGTV bá dé tẹlifíṣàn yẹn ìgbà tí máa débẹ̀ lọ́rẹ́ mi kan ti ń pè mí níkẹ́ tí máa ń kọrin tó yẹ pé orin gbogbo rẹ́kọ̀dù gbogbo live Paso máa kọ́ fún wọn máa gbà wọ́n bọ́ iná tó bá kọrin Paso yẹn ń dùn lẹ́nu ẹ̀ kankan gbogbo àwọn ọmọ Simi Adébórí yẹn máa ń sọ bẹ́ẹ̀ fún mi. ìgbà tó wá dijọ́ yẹn ọ̀rẹ́ mi yẹn wá fẹ́ ṣèkómọ Sílíkì náà ń pè é Isiaka ọmọ success ní Ṣàgámù ibi náà ni bóyá wá sọ fún mi pé Thunder ìwọ ló máa play fún mi níjọ́ ìkómọ mi ò mi tí ì kọrin lónìí nǹkan tó ń kọ yẹn òun ni kó wá lọ kókó akọ níjọ́ náà ó wá jẹ́jọ́ yẹn gangan la lọ show ní OGTV tí mo lọ lu jáàsì fún Simi Adébórí tó show mi nínú tẹ́lì kan tó gbogbo èèyàn rí mi tán ní Thunder àwọn máa rí ẹnu tẹ́lì Simi Adébórí nǹkan kan mo ní mo láà lọ ṣubú láṣẹ ń bọ̀ pàtí máa dé ó ti torin ṣẹlẹ̀ ó ti ra gíní tó rà fún mi ló rà fún ìyàwó ẹ̀ ló rà fúnra ẹ̀ ó ti ran níjàgbá ń bẹ̀ ni mo ti ṣeré yẹn next bó ṣe ní Thunder mi ni máa kọrin àyà mi kọ́kọ́ ṣe gbẹ̀mí ni máa kọrin tẹ̀. àwọn bọ́ìsì ló wá fẹ́ kọrin ló fẹ́ lù. ó ti pa àwọn bọ́ìsì ó ti pe gbogbo àwọn bọ́ìsì ẹ̀ mọ̀ ẹni yẹn òun náà ṣẹ̀kẹ̀rẹ̀ ló ń ta fún eléré gbogbo àwọn bọ́ìsì wọn mọ̀ wọ́n ó ti pe gbogbo pé Thunder ló ń sọ pé kọrin ǹjẹ́ ìdébẹ̀ ń jọ ẹ̀ ni mo lè kọrin nìyẹn láti ìgbà tí mo ti kọrin yẹn ṣá báwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní pò kìkì nìyẹn Thunder ó dẹ̀ ti ń kọrin Thunder dẹ̀ ti ń kọrin lẹ́yìn ó dẹ̀ lùjà sí mọ́ ó ṣàfi gbẹ̀dú sọ bẹ́ẹ̀ láti gbẹ̀dú gbogbo wọn ṣe yẹ mọ̀ mo dẹ̀ tún fi jó sí i pé gbogbo action Paso yẹn gbogbo ẹ̀ ṣá ni mo ẹni gan mo ń lò wọ́n wá rò pé ọ̀tá ni ká sọ pé ó jọ̀gá yín dìṣẹ́ fújì. ẹni tó jọ̀gá mi ń dìṣẹ́ fújì ọ̀gá mi Ìdòwú Sàlámì torí àwọn náà train ní Ṣàgámù ń bí. ṣórin lọ́n train yín fún ni. mọ̀ àwọn náà mo ti lu jáàsì fún wọn. nínú Ìdòwú Sàlámì àti Paso talẹ̀ kọ́ lu jáàsì fún. ibi ni mo kọ́ wà tí mo kọ́kọ́ ń play jáàsì fún gbogbo àwọn eléré tó wà ní. Ìdòwú Sàlámì ti wà tipẹ́ ni. tipẹ́ aláyé ti wà tipẹ́ gan ẹni tí mo mọ̀ pọ̀ gá mi ní gbogbo Ṣàgámù Paso gan ṣọ́gá mi tó Ìdòwú Sàlámì. bẹ́ẹ̀ ni èmi ti mọ̀ Ìdòwú Sàlámì kí n tó mọ̀ Paso. àwọn ló train àwa láti kékeré àwọn ló jẹ́ káwa mọ̀ pé fújì dùn káwa fi wà àwòkọ́ṣe. gbogbo ìgbà jáàsì lèmi ń lù gẹ́gẹ́ 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 kìkìkìkìkì gẹ́gẹ́ 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 kìkìkìkìkì kẹ́tì 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 kẹ́tì
gbogbo ẹ̀ ló wà lọ́wọ́. tìtìkẹ́tì yẹn ṣé producer ló ní kẹlù bẹ́ẹ̀ ni àbẹ́yìn lẹ́lù bẹ́ẹ̀. irọ́ nǹkan tí mo tó wá sí mi lọ́kàn tí mo lù nìyẹn. nǹkan anybody wá ṣe náà sọ pé nǹkan tá a bá máa lù ká mọ̀ sọ́kàn wa. ẹ̀dùn tí Paso yẹn kì í ṣe pé ẹ̀yin lẹ má ìdí àyẹn wá. ẹ tún fún mi mo gbàdúrà. tó bá dámọ̀ kó wá sọ olùfisọ pé ó dámọ̀ nìyẹn o orí gbọ́ nìyẹn o ogún ni ẹ ní Alábí Adé mi o. ó yà bára o. òun ló fi sọ pé ó rí gbọ́ nìyẹn ó dẹ̀ ti dámọ̀ nìyẹn o. ẹ tún wá ṣèjẹ mẹ́rin. ó wá ní ó ti rí gbọ́ nìyẹn ó dẹ̀ ti dámọ̀ nìyẹn o. ó ti rí gbọ́ nìyẹn ó dẹ̀ ti dámọ̀ nìyẹn o. àwọn ará sọ pé ó lójú olórin tó lè forin kọ́ tó lè forin kọ́ Abídí kọ́ta lùgbà gẹ́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  ó lójú olórin tó lè forin kọ́ tó lè forin kọ́ Abídí. ní Paso bá ní forin kọ́ Abídí. agbára kankan la bá sọ pé agbára kankan kọ́ la fi kọrin tiwa gbàrà ńlá kọjá níta bàbá ọba padà bá sábà lálágbára alágbádá ni yàfi ń díkàrà ẹ sọ fún bàbá alágbádá kó rọra létí àgbádá wa alájà tó ń ta ṣáwálá gbàǹgbà àgbàlagbà Abíọ́lá lára pàyídá. oní tí ń bá sọ pé bíbí ni wọ́n bí bàbá Àbẹ̀bí kì í jẹ̀bi ẹni bàbá Àbẹ̀bí kì í jóbi kóbì nílé olúró ń bí bàbá sanwó bí fàṣàbí. ń bá sọ pé erékeré dèrè àkèré tó ń fò lókè ó ń fò lókè kérékéré ìgbà tó dorí ìrèké onírèké bá kó ìrèké sókè ó bá kórè wá bá délé. ń bá sọ pé ẹlẹ́rẹ̀kẹ́rẹ́ ẹran ẹlẹ́dẹ̀ oúnjẹ jẹlẹjẹlẹ ó ní tí má jẹran ẹlẹ́dẹ̀ ó lé mi kì í jẹran ẹlẹ́dẹ̀ ó bá ní kí n pariwo jẹjẹjẹ. ó ní iṣẹ́ ọgbọ́n orí ni Alábí mi o iṣẹ́ ọgbọ́n orí ni Alábí tó bá ń gbọ́ múlẹ̀lẹ̀ Alábí mi o èyí tí mo múre lè mo múra jù wá àdìtú ọgbọ́n dùn bẹ̀lẹ́nu ẹsẹ̀ bọ́yì Alábí o. Pasuma Fuji lẹ ń gbọ́ ó wá ní àwa làwa nílùú àwa lónìí lè tẹ̀sórí lẹ bá fọ́ kẹsẹ̀ béèrè o ìlú lẹ bá fẹ́ kẹsẹ̀ béèrè o ohùn lẹ bá fẹ́ kẹsẹ̀ béèrè o orin ń bẹ lẹ́nu Wàsíù ìyẹn Alábí ègbè ń bẹ lẹ́nu Èlégbè mi Àjíbọ́lá ìlú ń bẹ lọ́wọ́ Sáìdì ìgbàdo ní ẹ̀mí gan Pasuma Àjíbọ́lá ló tún kàn mí wọ́n dìídì lò mí nínú rẹ́kọ̀dù yẹn. nígbà tí ti wá bẹ̀rẹ̀ yẹn báwo ni ìrìn àjò yẹn ṣe wá rí. nígbà tí mo bẹ̀rẹ̀ yẹn. Paso lẹ wá ń kọ. Paso ni wá ń kọ tó yẹ pé nígbà yẹn náà Paso náà wá ṣeré fún Tájù Aláìlẹ̀ là á máa ń pè ẹni yẹn Tájù Aláìlẹ̀ láláìgbà mi. nígbà tó débẹ̀ bó ṣe ń kọrin wọ́n ṣáà ń gbọ́wọ́ mi gbà tó jẹ́ fáǹsì mi pé second pass Thunder Suraju wá ní second pass Thunder Suraju tí kò ń ṣe Thunder tó yọ second pass náà dà èmi kàn tí ì dìgbà tí mi máa dé èmi kàn lọ sórí stage mi kàn lọ kí wọn ni wọ́n ṣe ní bàbá yín táwọn wí ní ẹ second pass tó bá wò mí pé ya Thunder kí ló ṣẹlẹ̀ ṣó ti ń kọrin ni àmì ní bàbá mi náà ti ń try díẹ̀ mi ló ti ń try kò ṣe bẹ́ẹ̀ ni kó máa gbé máìkì fún mi ẹ̀kan náà báyìí mi kàn dẹ̀rí kó kàn rọ máìkì yẹn sí mi lọ́wọ́ ni ohun tán wá fílẹ̀ tán ń lò lọ èmi kàn tẹ̀ sí ní gbó lọ lọ́gà ṣe fọ́ nìyẹn ọ̀bọ̀ yìí ìjọ ló wá bẹ̀rẹ̀ gbogbo ilé ṣó ti practice ẹ̀ tẹ́lẹ̀ ni ó ṣáà gbowó jáde ó ná gbáyé tẹ́tẹ́ náírà lówó yẹn gbé pé kan 10 náírà ó ná tán fún mi ó dẹ̀ bọ́ aago ọwọ́ ẹ̀ ó bọ́ fún mi lọ́wọ́. ìyẹn Paso. bẹ́ẹ̀ ni ń jọ yẹn láì gbà mí. ìyẹn ti pẹ́ o. ó ti pẹ́ gan bàbá ó ṣáà bọ́ sí mi lọ́wọ́ ó ti yẹ bóyá wá bọ́ sí mi lọ́wọ́ èmi ni mo ṣeré kò lọ ó dúró tí mo fi ṣeré tán bàbá mo ṣeré tán ó ṣe wàá mú mi oníkàjọ lọ jókòó àjọ jókòó èrò pọ̀ lórí ìwà rẹpẹtẹ ní ìrọ̀lẹ́ ó ní talent nìyẹn o òun mọ̀ pé ó tẹ̀lé kọrin báyìí wọ́n tẹ́ kó jáàsì nílùú lóde wa ní ẹ̀bùn orin báyìí Ọlọ́run ti lọ́nà ẹni o òun náà wá rí i pé gbogbo nǹkan yẹn Ọlọ́run ló ṣe òun ṣe mí next ìgbà tí Paso lọ́njọ́ yẹn mi náà rò bíbí àmọ́ play torí èrò tó tẹ̀lé mi wọ́n tẹ̀lé wọn á tó 50 sà tí mò ń fẹ́lẹ̀ ló ìgbà tó yá báyìí ọ̀kadà ni mo gbé tí mo fi ẹni sáko bẹ́ẹ̀ pé Paso tó dẹ̀ play má dẹ̀ ti lọ ṣé gbogbo tí mo dẹ̀ parẹ́ dẹ̀ má gbà ẹ tún máa gbà mo ṣe ya pamọ́ wọn lọ́wọ́ nìyẹn. ẹlẹ́yìn ni second Paso ṣẹ́yìn lè kọ́kọ́ Paso Rẹ́mọ ni. èmi ni mo kọ́kọ́ Rẹ́mọ di sí náà kò tí ì sí ẹnì kejì. ẹ fún mi lórin kí ni mo ṣe Thunder kí ni mo ṣe o tẹnìkan gbá mi lójú kan ya mí láṣọ ẹ tún ní kí n kípo dáǹsì mo tún kípo dáǹsì o kí ni mo ṣe Suraju o ẹnìkan gbá mi lójú kí ni mo ṣe Suraju o ẹnìkan ya mí láṣọ kí ni mo ṣe Suraju o mo
oníbẹ̀yàn bá mẹsẹ̀ lẹ́sẹ̀ kò mà ní pẹ́ lórí ìkúnlẹ̀ o Katsina tè lélẹ̀ o ẹ̀ẹ́jọ́ ẹ̀ foríjì o ọmọdé ló ṣe tọ́ndà ẹ̀ẹ́jọ́ ẹ̀ foríjì o èèyàn tí ń bá ṣẹ̀ ẹ̀ẹ́jọ́ ẹ̀ foríjì o àwọn Táyé Currency nígbà yẹn Thunder Swajo wọn wòran ni. à ń wo. Ọlọ́run Táyé Currency nígbà yẹn ó mọ̀ mí o mo sẹ́kọ́n Pasuma Ṣàgá o Ṣúwáká. ó ń wòran yín. ó ń wò mí nígbà yẹn ni ìyẹn ló bá di Currency tó wá ń sọ̀rọ̀ nísìnyí tó ń sọ̀rọ̀ sí ọ̀gá kò gbẹ́nu ẹ̀ o Thunder Swajo o tèmi gan bá jáde sí tí n bá jáde pẹ̀lú Currency ìgbà yẹn Thunder Swajo tó lé mi ní second part ṣe ló dọ̀bálẹ̀ fún mi. àwọn oníwọ̀lú Jamiu Táyé Currency ni mo sọ. ó dọ̀bálẹ̀. ó dọ̀bálẹ̀ fún mi nígbà yẹn àwọn èsì táyà ló gbé wá àwọn eégún àwọn náà gbé wá express wọ́n gbé wá express ọ̀nà ẹ̀kọ́ ní mo ní nígbà yẹn Táyé Currency ò tí ì réènì rárá ìgbà yẹn ó sì ń wá help àwọn oníwọ̀lú Jamiu ló gbé wá nígbà yẹn pẹ̀lú àwọn èsì táyà sábó pẹ̀lú àwọn sadon nígbà tó ń gbé ẹ̀mí kẹ́ni máa ń ṣeré fáwọn express bọ́tí ìgbà tó ń gbé wá gbà yẹn wọ́n kàn ẹnìkan ló ṣàgbé wá tó ní òun lòún fẹ́ ìgbà tó wá gbé wá ní kémi wá ságbo yẹn o mo wá bẹ̀ ti dáhùn náà fi ṣe ìgbà tí mo débẹ̀ bó níwọ̀lú ṣe mú mi lọ bá lórí stage yẹn wọ̀lú oníwọ̀lú Jamiu wọ̀lú kan náà wọ̀lú Jamiu tó ń promote bẹ́ẹ̀ Paso. ni àjọ wa ni nọ́mbà ẹ̀gbọ́n wà lọ́wọ́ mi bí ó wá ní Táyé second Paso Ṣàgámù yẹn ó dọ̀bálẹ̀ tán ìgbà tó dọ̀bálẹ̀ tán kò ju ìṣẹ́jú márùn tí mo lọ àwọn ọ̀gá mi ẹ̀sìn mọ́ bí ẹni náà wá fún un lórí mo fi wá gbà tí mo wá gbà tóun náà wá ní nǹkan tí mò ń dálẹ̀ ní Paso yẹn ló wá ṣe báyìí òótọ́ ni òun náà kò tí ì mẹ́nu bẹ̀ ń gbà Àdìgún Ṣàràfà kẹ̀ ọ̀sán gan àwọn yẹn kẹ̀ wọ́n kéré wọn. ọkọ tí mo fi kúrò lọ́dọ̀ sí míì náà ni orin tí mo kọ́ níjọ́ ìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ń kọ́ ni wọn gbà mí láì kí n lu jáàsì orin mo kàn dẹ̀ ń kọ ibi tí mo ti ń kọrin yẹn ni ọ̀tẹ̀ ti wá dé. ọ̀tẹ̀ báwo. ogun wá dé gidi láti bẹ̀ àbúrò mi ló kọ́ ṣaláìsì ẹ̀gbọ́n mi tún ṣaláìsì àǹtí mi ṣaláìsì mọ́mì mi tó bí mi ó ṣaláìsì tó jẹ́ pé òun gangan ní gbòǹgbò lẹ́yìn mi Alájà ẹ bá ti sọ pé Thunder ọmọ Alájà àwọn ọmọ mọ́mì mi gbogbo ọmọ mọ́mì mi pé onífàájì mọ ìgbà tí mo lu jáàsì gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ sí mi ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní kọ fújì tán tẹ̀ dídẹ̀ mọ àìmọye olórin tó yẹ pé ńgbà yẹn wọn dẹ̀ fẹ́ àwọn tó ń pè tẹ́lẹ̀ wọn ọ̀pọ̀ ọmọ ìnú ọ̀dẹ̀ fún ìgbà tí mo jáde Ìdòwú Sàlámì wọ́n wà ní Ṣàgámù wọ́n rè nìkan Òkìkí Sàrífì wọ́n wà ní Ṣàgámù wọ́n rè nìkan Òkìkí Sàrífì Adékúnlé wọ́n ti ń gbọ́ ọ̀kadà ń sìn. ọmọ bàbá ní bàtà ọ̀kadà lọ́dẹ̀ ní kọ́lọ́run foríjì tó yẹ àwọn náà wà Ìṣọ̀lá Ganiu Sẹ̀líkà àwọn yẹn náà mo ti play jáàsì fún wọn rí gbogbo wọn náà wà nígbà yẹn gbogbo wọn náà gbọ́ Òkìkí yẹn kẹ́ lọ́dún Sàlámì náà ní Thunder wọ́n rí mi wọn Thunder ń gbọ́ wọn ló ti ń kọrin ó yá mọ́ promotion kankan túbọ̀ tẹ̀ra mọ́ kankan iṣẹ́ tí wọ́n bá ń ṣe tí wọ́n bá fi sílẹ̀ àjọ lọ́la o wọ́n dùn máa ń advice mi gan wọ́n jẹ́ nìkan tó máa ń advice. ẹ ṣáà ń fèsì ẹ mo ṣáà fèsì ẹ mo fèsì ẹ láti bẹ̀ ní gbogbo nǹkan ẹ̀ṣẹ̀ bẹ̀ tó ń ṣẹlẹ̀ sí. kí ló wá gbé yín dábẹ́kúta. ẹ̀kọ́ tó gbé mi dábẹ́kúta ni pé nígbà tí àwọn ọmọ kọ́ọ̀tù yẹn tó bẹ̀rẹ̀ ìjà bí tí mo réré káàkiri réré gbà tó bá pè wá lélẹ́ bá ṣe ní wọ́n máa pààyàn síbẹ̀ ìyẹn làwọn ní pati sọ pé àwọn òpè lélẹ́ mọ́ pé àwọn á máa lo DJ náà dẹ̀ ń lò ń gbà yẹn tó yẹ pé tí bá wà wájú lé mi gan wọ́n ṣe pati tí gbogbo wọn ní pè mí wọn ní ọ̀hún ìdọ̀wà fẹ́ pé olórin náà. bàtẹ́ wà lọ sábẹ́kúta ńkọ́. mi kẹ́ ń fọ́mọ kan gbà yẹn máa bẹ́kúta ni ọmọ ìlú wa ní kí n jẹ́ ká máa lọ Abẹ́òkúta wọ́n fi Fọlákẹ́ lórúkọ ẹ̀ ọmọ ọdún ewu lágbọ̀ọ́bà Fọlákẹ́ mo ṣe wá rò pé wẹ́ ká máa lọ Abẹ́òkúta àyè dábẹ́kúta bí dábẹ́kúta ni àti mo dábẹ́kúta yẹn náà ṣe nìyẹn náà tún bẹ̀rẹ̀ sí ní ṣòro àgbàdo tí láwọn yóò ẹ̀ ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe ló ní torí ilé wọn la dé sí ló ní nìkan Thunder àsìkò yìí ó wá mọ̀ pé oníbì kan tó fẹ́ tó máa mánéjì òun kan lè máa ṣe torí mi kì í rówó oúnjẹ fún gbà yẹn. ọmọ ńkọ́. kò tí ì bímọ fún mi ìyàwó méjì mo ní ó ti èyí tó bímọ fún mi ìyáálé mi nìyẹn ìyáálé mi wà lẹ́kọ̀ọ́ gbà tí mọ́mì mi kú náà ló lọ sókè tó lọ ṣe yẹ́dẹ̀ẹ́sà bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ lọ́lọ́ ti gbàdúrà tiẹ̀ gba ọmọ mi wà ń bẹ̀ ọmọ mi gan ti wà nílé ọkọ báyìí. ìyàwó kejì yẹn ni ó mú ìlú Ẹ̀gbá wá ó dáwọ́rú. ló dáwọ́rú ìgbà tó dáwọ́rú Ọlọ́run dẹ̀ bá mi ṣe mo lẹ́gbọ́n kan ní ìdúgbò wọ́n máa ń pè ní Síákà ọmọ ìyá gan ọmọ Ṣàgámù bí náà nìyẹn náà àjẹjọ́ ọmọ àdúgbò tí wọ́n rẹ̀ àdúgbò tí wà rẹ̀ sọ̀rọ̀ ìdólà àdúgbò tèmi àwọn wà ní bìbì àwọn ló wá mú mi sọ́dọ̀ ni wọ́n á fi lọ join àwọn OPC lọ join OPC bẹ́ẹ̀ ni mo lọ join OPC nígbà yẹn ní torí kò sí nǹkan tó fẹ́ máa jẹ mo á ní mo fẹ́ máa ṣe security nígbà yẹn wọ́n sì ń bá join OPC pé mi lè wọ́n lè ṣe iṣẹ́ security mo fi lọ sí Ìbẹ̀rẹ̀kòdó lọ́dọ̀ àwọn alájí alọ́pàkì àwọn alájí Gbàdàmọ́sí ibẹ̀ ni mo ti lọ dí OPC màá tí mo dí OPC náà yàn mí sí ìta ọ̀sìn
nílé epo Fagbent. ẹ wàá kọrin mọ́. Lẹ́mí mo wá fún nílẹ̀ táàmù. Mo wá ń ṣe mo wá ń ṣe security yẹn. Màá ṣe ṣọ́ọ̀ṣì, màá ṣe kalẹ̀. Wọ́n wá fún mi nílé epo yẹn gangan. Ilé epo tó wọ́n kọ́ àwọn flat kan sí bíi 4 bedroom flat kan wà nísàlẹ̀ ilé epo rẹ̀. Wọ́n fún mi ní yàrá. Dáhùn wà bẹ́ẹ̀. Ìgbà tí mo kọ́kọ́ gbowó oṣù kan, kọ́kọ́ lọ ra bed. Ìgbà tí mo máa gbowó oṣù kejì mo ra tẹlifíṣàn. Ìgbà tí mo máa gbowó oṣù kẹta mo ra fan. Ìgbà táwọn aṣọ́de tàbí jọ wà níbẹ̀ tó ti di pé mo ti àwọn fowó tí wọ́n lọ mú ògógóró ni. Èmi dẹ̀ fi tèmi mú nǹkan tí mo mọ nǹkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ pé mo ti mọ̀ pé bá ti rí nǹkan bẹ̀ máa ṣe rẹ́ǹtì ní pé mo máa dá wà. Ìgbà náà dẹ̀ ti di pé mo ti ń ṣe bẹ́ẹ̀ ọ̀sà àwọn èèyàn tún bẹ̀rẹ̀ àtakò sí pé ìjọ Sátidé máa ń lọ sí gbòòrò. Irú ọ̀rẹ́ mi ni Arora Fatai. Fatai Arora òun ni best ọ̀rẹ́ mi ní Ẹ̀gbá. Ẹni tí mo mọ̀ pé tó bá sọ pé èèyàn ẹ̀pù mi ó ràn mí lọ́wọ́ Fatai Arora mi ìníṣẹ́ olóore mi. Torí tó bá ti ní play báyìí àjọ ń lọ ni. Bá dẹ̀ ti ní ìgbà míì tó bá ró ní jazz, bá rí pé àwọn ní jazz wọ́n disappoint máa play jazz. ẹ ṣe ń lu jazz yín. mo ṣe ń lù àti bá fẹ́ fi ṣèkà. now ẹ ti wá kò lẹ́gbàá padà. Mi ti kúrò lẹ́gbàá. ẹ ṣe showpiece náà báyìí. ẹ ti padà sídìí orin báyìí. ìdí orin mo wà ìgbà tí mo di pé àwọn bàbá yẹn ti ń ṣe fúnra mi mo resign pé mi ò ṣiṣẹ́. ẹ ti padà sí ìṣe orin fúnlẹ̀. tipẹ́tipẹ́. táwọn bá fẹ́ pè yín fèrè ń sìn. wọ́n máa mo ń lọ. báàsì náà ìjọ tó rí mi lábẹ́òkúta wọ́n wá play fún Ṣàmú Támákì lábẹ́òkúta ní àgọ́kà. wọ́n ní tọ́ndà ṣé abẹ́òkúta ló jẹ wà ní mo lábẹ́òkúta mo wà wọ́n ní kí ni mo wá ṣe lábẹ́òkúta Ṣàgámù yẹn gangan ní ogun ẹ̀ wà wọ́n ní Paso Ṣàgámù wọ́n lóye máa gbélú yẹn lárugẹ. mo dẹ̀ mọ̀ pé ìgbà tí mo délú yẹn náà tí mo kọ̀tọ̀ ẹ̀ lọ bá àwọn bàbá wọn sọ fún mi pé mo lè máa padà sí Ṣàgámù yẹn nítorí bẹ́ẹ̀ yẹn lọ láàmì wà ó mo kàn wá ṣàtìpó lẹ́gbàá ni gbogbo àyẹn náà mo ti mọ̀ pé mo ti ń bọ̀ nílé. Bọ́tí nǹkan tó mú mi wá sí Ṣàgámù ni pé nígbà tí mo rí pé àwọn ọmọ kọ́ọ̀tù yẹn ò jà mọ́ gbogbo ìlú ti bẹ̀rẹ̀. ẹ ti wà padà fún Ṣàgámù báyìí. àti free pé àti ń ṣe àwọn tó bá fẹ́ ṣòde báyìí. ẹ dúró náà láti bàtẹ́ tí wàá bẹ̀rẹ̀ yẹn ṣe rẹ́kọ̀dù rárá. èyí ti ṣe rẹ́kọ̀dù. ṣé kò sórin ni. orin wà nílẹ̀ rẹpẹtẹ bàbá. bàbá àwọn kan tó ń wò yín sí tó ń fẹ́ promote ní ìwà. orin wà rẹpẹtẹ ìwé orin mi wà lọ́wọ́ mi tó yẹ pé first pé gbogbo máa ṣe rẹ́kọ̀dù mo ti tò owó máa ń já mi lọ́ngbà mi torí nígbà tí bá ní fẹ́ lọ àgbo pàṣẹ tí mo dẹ̀ tí ní bí owó tó máa jẹ́ pé owó mọ́tò àlọ́ àtàbọ̀ èyí tí máa fi tọ́jú ara mi ń bẹ̀ ọmọ mi ní fẹ́ lọ mi dẹ̀ ní fẹ́ kí n débẹ̀ kí n ṣe máa lọ lọ́bì pé owó mọ́tò pàṣẹ lè fún mi ó dẹ̀ lè ti má fún mi òun ṣe pé owó pàṣẹ ni máa sọ pé mo ṣe ń lọ yẹn mo lọ gbowó lọ́wọ́ ẹ̀ torí ọ̀gá náà kò náà hàn láwọn wọ́n bá play Ṣàgámù bí Ọlọ́run aláwa láì wọ́n bá play tán wọ́n máa ń dúró ni wọ́n máa ń fún mi lówó tèmi lọ́tọ̀ wọ́n dẹ̀ máa gbé máìkì fún mi òsì tí pàtó bá ti play Ṣàgámù èmi ló máa rọ máìkì àfi tó bá fojú rí mi tó bá dẹ̀ ti gbé máìkì fún mi ó tún máa jókòó ni kò yẹ kó máa lọ máa jókòó tó bá ṣe tán àti máa jọ dédì mọ́tò tó bá ti wọ́n ní mọ́tò ló ṣe máa fún mi lówó kò fẹ́ mọ etí mo pa máa tún fún mi lówó gbogbo èèyàn ló mọ̀ yẹn Ṣàgámù pé Thunder second pass wọ́n mọ̀ pé a jọ lẹ̀ nígbà tí mi jáde àwọn tó tún jáde wà Ṣínà kékeré wọ́n máa ń pè ní Ṣínà Àkànní bàbá olóyè ó ti kú sí kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ fẹ́ àwọn bíi Oníkòbókò Àyìnlá Oníkòbókò àwọn náà ti kú kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ fẹ́ wọn àti Kẹnẹrí Taofiki àwọn yẹn náà ti kú kọ́lọ̀ bá mi fọ̀rọ̀ fẹ́ wọn ìgbà tí mo lọ sẹ́gbàá náà ni gbogbo àwọn yẹn kú ìyẹn mo fi ń dúpẹ́ fọlọ́run pé ṣe bẹ́ẹ̀ mi ṣì wà ní ìfi yọ wọn bọ̀tí èmi náà wò pé Ọlọ́run tó tì mí lọ sábẹ́òkúta ó tì mí kúrò níbi kú ni tó bá yẹ kó mo wà Ṣàgámù sámi àti torí ìgbà tí mọ́mì mi ti kú yẹn lọ ti mú mi nìyẹn torí mọ́mì mi yẹn ó wà lẹ́yìn mi gan alájà kò sí nǹkan tí mo fẹ́ ṣe tó yẹ kí mọ́mì mi wà láyé gan mi lè wà nípò tí mo wà yìí. lọ́rọ̀ kan ìjà ti wá ra àwọn ọmọ tó dìde látara yín náà tó ń kọ fújì. ọmọ tó ti wà lẹ́ẹ̀ẹ́dẹ́tọ́ látàbẹ́ mi tó ti dé lórin wà wọ́n wà ní Ṣàgámù wọ́n máa ń pe bọ̀bọ́ kan ní Ìsàmọ́tò nígbà tí èmi tí ń kọrin ijó ló ń jó ń gbà yẹn wọ́n máa ń jó fún àgbòlè bọ̀tí ìgbà tí òun náà dẹ̀ rí pé fújì dùn ó bẹ̀rẹ̀ ẹrù yẹn tá a bá ń sọ̀rọ̀ olórin lẹ́nu ìsìn ní Ṣàgámù Ìsàmọ́tò jẹ́kọ̀. bí n bá sẹ́yìn ẹ̀ foríjì mi o bí n bá sẹ́yìn ẹ̀ foríjì mi bí n bá sẹ́yìn ẹ̀ foríjì mi o bí n bá sẹ́yìn ẹ̀ foríjì mi àwọn àgbààgbà máa ló pálówé o ọmọdé òní mẹ́kọ́ jẹ́ Thunder kó má ra lọ́wọ́ ẹ̀ Thunder Suraju tó bá rá mi lọ́wọ́ Thunder Suraju kó má ṣe rá mi lẹ́nu Thunder Suraju tí máa fi kọrin ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ti Ṣàgámù alólórin nílẹ̀ yìí ọ àmọ́ kò sí ẹ Paso alólórin ilẹ̀ ètò apá tẹ bá fẹ́ mú Paso tẹ fẹ́ mú Barrister tẹ fẹ́ mú Alao Sheffield ń bẹ́ ń bí alukoro ẹ̀mí sì wọ́n ń bẹ́ ń bí
Miri Thunder ń bẹ ń bí, Barrister tún bẹ ń bí, Barry Ṣàgámù ń bẹ, but kò sí ẹ̀pà àti Ṣàgámù. Wọ́n ní bàbá kan wọ́n ló ń kọrin nígbà yẹn nílùú wo ní Ṣàgámù nígbà yẹn, wọ́n ló máa gba 200 naira lọ́wọ́ wọn tó máa ṣeré fún wọn. Wọ́n ní ìgbà tó wá di pé bàbá yẹn tó ti wá dé lọ́wọ́ àwọn tó máa ń play fún tó ń gba 200 yẹn, ìgbà tó wá dé wọ́n ṣe wá wò pé bàbá yẹn àwọn ọ̀dẹ̀ lè pé eléré ìdálẹ̀ làwọn máa lọ pè, àwọn àlọ́ kówó ńlá wọn fi lọ pé eléré wá sí ibi. Bàbá yẹn dẹ̀ wá lé, bàbá yẹn ò wá rẹ́ni ẹ̀pù pẹ́ pé wọ́n tó wá ń ṣàánú ẹ̀, wọ́n tó wá ní ṣàánú ẹ̀ pé ibi ṣáà pa bàbá yẹn, ibi pa kú sí ilé. Àwọn ní bàbá yẹn ìgbà tó máa wá kú, wọ́n nígbà yẹn ló sọ pé egun tó máa gélẹ̀ yìí eléré Ṣàgámù kò ní jọ yín lójú, eléré ìdálẹ̀ bẹ́ẹ̀ ṣe lọ́ eléré ìdálẹ̀ tẹ̀ fún lẹ̀ bẹ́ẹ̀ fún lẹ̀ náà lè máa fa àwọn eléré ilẹ̀ yìí náà lẹ̀ tẹ̀ máa lè máa pe eléré ìdálẹ̀. Tàbá sọ pé sì tó bá ní Thunder ó máa play fún wa, tí bá ní fẹ́ gba 100,000 wá níbi ní káwọn ti rí, wọ́n lè ní kí n gba 50, màá ní mi lọ́ọ́ mi gbà. Ìyẹn ló fi jẹ́ pé eré yẹn ò dẹ̀ ó bá tẹ̀lé àgbà yẹn wọ́n á pè wọn kọ́ lọ fún 1 million pé Paso wá, ó pè wọn kọ́ lọ fi owó ńlá kù Ṣẹ̀fí Àlàó wá. Torí ẹ̀ la ṣe wá wò pé káwa náà kọ nǹkan ẹnu ẹni la fi ń kọ méje, torí ẹ̀ la ṣe fẹ́ gbowó kékeré, ìyẹn la fi máa wò pé oye báyìí tẹ́ ẹ bá ti san ẹ máa lọ, Ọlọ́run á ṣe ètò dà. so lọ́rọ̀ kan sìn gbogbo ọmọ rẹ mọ tán bá fẹ́ olórin wọ́n lè pè yín. Wọ́n lè pè mí o. orin dẹ̀ wà kálẹ̀ fẹ́. Orin wà tí mo lè fi ṣe tó pọ̀ ńlẹ̀ rẹ̀. ẹ fáwọn èèyàn ní nọ́mbà yín náà kàn tẹ̀ sí mú yẹn dání. 081 67 95 23 91 081 67 95 23 91. Jọ́sọ̀ náà lẹ́ ń gbọ́ o. Ìtàn bàbá gbẹ́ kànga tó lọ gbẹ́ kànga o. Ogbó sẹ́pàṣọ kàkà kókó fúyàwó kó fọ́mọ yá ti kàn torí pé ó ti débẹ̀ rí o. Ẹ má bá rí bá sọ ibi ó bá ló gbà lọ òfò kànga dí kànga ní Thunder Osuaka. Bọ̀gá mi bá ń wò mí ò Paso òun gbọ́ àmọ́ akẹ́dùn mi ò pé Thunder Surajo mo ti wà ti pẹ́. Tẹ́ bá ní Paso Ṣàgámù Paso pé méjì tó máa sọ fún yín, a ní Thunder Surajo ni mi ò pé méjì Thunder Surajo tó ń kọrin. Ìtàn bàbá gbẹ́ kànga tó lọ gbẹ́ kànga ó gbó ṣẹ́ Thunder kàkà kókó fúyàwó kó fọ́mọ yá ti kàn torí pé ó ti débẹ̀ rí o. Ẹ má bá yí Paso ibi ó bá ló gbà lọ fo kànga dí kànga ní òfò kògán dí kànga ní Paso. Mo ṣe ní ṣíbìrì ẹlẹ́ àǹtí ẹ̀yẹ máa ṣó ọmọge ṣíbìrì iṣẹ́ tó kó bá ṣe wọ́n ti lẹ́lẹ̀ ló máa jẹ́. Ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹn kó wá pa ọ́, ṣíṣe ọmọge má ṣe bẹ́ẹ̀ yẹn kó wá pa ọ́. Ẹ gbọ́ selfishness ló dààmú dáàdì tó ń dààmú mọ́mí o. Wọ́n ní kọ́ mọ́ máa jó àwọn òbí fúnra wọn wọ́n wá tilẹ̀kùn mọ́rí o. Wọ́n ń jó Pasuma o, wọ́n ń jó kí bọ́rọ́kì pẹ̀lú ọ̀rọ̀ bọ̀. Tiẹ̀ ti jẹ́ ń bẹ̀. Ilé Alábí mi ẹsẹ̀ kan Paso, ẹgbẹ́ mi jáde Paso, Alábí mi ẹsẹ̀ mo ṣì wà, mi ò tí ì kú o. Alábí ẹsẹ̀ kan Paso, Thunder Surajo ní Ṣàgámù. Thunder Surajo second Paso, ìyẹn ní Ṣàgámù Thunder Osuaka ọmọ yín. Ẹgbẹ́ mi jáde Thunder Osuaka má kàn sọ̀rọ̀ lórí kọ́rẹ́nsì. Ọ̀gá mi máa fi ṣe bínú. Àgbà tí ò bínú lọ́mọ ẹ̀ ń pọ̀ jọjọ. Mo ti sọ fún kọ́rẹ́nsì kó take time o. Tí ò bá take time o, Sir Thunder kó má lọ ṣubú. Ó ní ṣubú kọ́rẹ́nsì o. Ìwọ ọmọgbà tó ti wà Thunder Surajo ti Paso ti ń gbé ẹ̀ ò jáde. Ṣé ní sẹ́yìn ló dẹ́ ṣọmọ Paso mọ́? Mi ò fẹ́ gbọ́ bẹ́ẹ̀ táì kọ́rẹ́nsì o jẹ́ kó lọ ròdò lọ mú mi. Wọ́n náà ti parí ẹ̀ Thunder Surajo má jẹ́ ń gbọ́rú ẹ̀ mọ́ kọ́rẹ́nsì. Alábí mi ẹsẹ̀ mo gbé fún lẹ́bà súnmọ́dà mo gbé fún. Àwọn eléyìí afúnimáwo bẹ́ẹ̀ ní Paso senior man pẹ̀lẹ́ o ṣe òun dúpẹ́ Paso. Happy birthday to you Paso, happy birthday to you on the 27th November. Happy birthday to you Paso, happy birthday to you. Ọjọ́ àbí ní Paso, ọjọ́ àbí ní ó yẹ ká sọ ọjọ́ ayọ̀fọ̀ ọjọ́ àbí ní báwa sábà ọjọ́ àbí ní báwa sábà o. Ẹ̀dẹ̀kú iná o 40 years on stage Thunder Osuaka Paso ó ti pé 40 years lórí stage. Ẹ̀rí pé Paso kéré mọ́ sá Thunder àbámọ̀ sọ ilé Thunder tó ń jẹ́ Surajo Ṣàgámù láwa yìí o. Paso Alábí mi ẹsẹ̀ gbé mi jáde èmi mo sì wá níbí mo sì wá ní Ṣàgámù
mo ti lọ Ṣàgámù Olúṣàbí mo ti padà sí Ṣàgámù Paso wọn dá Ọlọ́run ló rọ yín àìmọye ẹni tó ti gbé òótọ́ ń dá sùwájú ẹgbẹ́ mi jáde Paso gbogbo ẹ̀yin olówó tó dẹ̀ tún wà ní Ṣàgámù náà tẹ jẹ́ ẹ̀yin tó jẹ́ pọ́lọ́rọ̀ ẹ̀yin náà ẹ máa rántí àwọn eléré Ṣàgámù ẹ léléré ń bì wọ́n jọ tó Ọlọ́run kí gbogbo àwọn eléré àwọn olówó Ṣàgámù yẹn kọ́ tẹ ẹ̀pọ̀ àwọn eléré pọ̀ ní Ṣàgámù wọn mọ̀ pé eléré wà ń bẹ̀ nígbà tí ò sí ẹ́pàs ẹ jọ ẹ̀yin bàbá mi ẹ̀yin màmá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi ẹ jọ tó Ọlọ́run ẹ gbé wa jáde ní Ṣàgámù àwọn Fasco Jerry wọ́n wà ń bẹ̀ ẹ ó ti yé yín àwọn Isa Mọ́tò wọ́n wà ń bẹ̀ àwọn àbúrò wọ́n wà ń bẹ̀ àwọn Dáúdà wọ́n wà ń bẹ̀ gbogbo àwọn ẹ̀sìn kékeré àní wọ́n wà ń bẹ̀ kẹ́ bá ṣe kí ni kẹ́ mọ́ bá máa gbé wa jáde ẹ jọ torí Ọlọ́run mo bẹ̀ yín torí Ọlọ́run ni. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.